A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìdákúrekú ìlà ayélujára tí ó wáyé ní Ọjọ́bọ̀ ni ó gé okùn ìlà broadband íńtánẹ́ẹ̀tì orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè adúláwọ̀ ní ilẹ̀ Áfíríkà látàrí undersea cable tí ó ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé-ìfowópamọ́ àti ilé-iṣẹ́ ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ máa súré kiri láti yanjú ìṣòro tí ìjákulẹ̀ yìí dá sí wọn lágbádá. Bẹ́ẹ̀ làwọn oníbàárà àwọn ilé-iṣẹ́ wọ̀nyí náà pín nínú ìdààmú tí ìpèníjà yìí dá sílẹ̀ bí wọn kò ṣe ní àǹfààní àti ṣe ìfowóránṣẹ́. Ìròyìn jábọ̀ wípé wọ́n ti dá àwọn onímọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ sí ọ̀gángán ibi tí àwọn àsopọ̀ wọ̀nyí ti já láàárín orílẹ̀-èdè Senegal àti Côte d'Ivoire láti tètè yanjú ìṣòro nídìí fibre cables tí ó wá láti ilẹ̀ Europe kí iṣẹ́ rẹ̀ lè dúró déédéé. Orílẹ̀-èdè Ghana ni wọ́n ti kọ́kọ́ ṣe àfisùn yìí lówùúrọ̀ Ọjọ́bọ̀ bí àjọ alámòjútó ilẹ̀ wọn National Communications Authority ṣe gbé àtẹ̀jáde síta láti fi pe àkíyèsí sí ìdákúrekú ìlà ayélujára internet pẹ̀lú data services jákèjádò orílẹ̀-èdè wọn. Ìṣòro kan náà ni ó kó bá Senegal, Côte d'Ivoire àti Portugal. Àjọ alámòjútó ìlà ìbánisọ̀rọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Nigerian Communications Commission (NCC) sọ nínú àtẹ̀jáde láti ọwọ́ adarí ìròyìn ará ìlú Rebon Muka wípé lóòótọ́ ni undersea cable já, èyí ló fa ìṣòro tó ń kojú ìlà ìbánisọ̀rọ̀ voice services àti data lójúnà African West Coast. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ìṣòro yìí ti ní ipa lára Ghana, Senegal, Côte d'Ivoire àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní okùn tí ó já ní Côte d'Ivoire ti tàn dé Portugal bí àwọn iléeṣẹ́ kan ṣe ń ní ìdákúrekú ní SAT3 àti Main1 ò tiẹ̀ ríṣẹ́ ṣe rárá. Wọ́n fi kún un wípé àwọn tí wọ́n ní kébù tí ó ní ìpèníjà yìí ti bẹ̀rẹ̀ àtúnṣe, èyí sì ti ń mú ìrọ̀rùn wá díẹ̀díẹ̀. NCC ní wọ́n ti ṣèlérí láti ṣiṣẹ́ yí aago ká kí wọ́n lè rí ojútùú sí gbogbo orílẹ̀-èdè tí ìṣòro yìí ti kárí láàárín àsìkò péréte. Wọ́n ní ó ṣe pàtàkì láti fi èyí tó ará ìlú létí pẹ̀lú ilé-iṣẹ́ àti àjọ Main1 tí í ṣe ọ̀kan gbòógì nínú àwọn tí wọ́n fún ilé-ìfowópamọ́ Nàìjíríà ní ìlà ayélujára íńtánẹ́ẹ̀tì ní ó rí ìjákulẹ̀ tí ó ní agbára látàrí fáíbà tí wọ́n ní ó gé tí ó mú ọ̀pọ̀lọpọ̀ ilé-ìfowópamọ́ má ní àǹfààní sí íńtánẹ́ẹ̀tì tí àwọn oníbàárà wọn náà ò ní àǹfààní sí bank app àti USSD. Àwọn òṣìṣẹ́ ilé-ìfowópamọ́ kan sọ fún akọ̀ròyìn wípé owó tí wọ́n ti pàdánù látàrí undersea cable cut kò ṣeé ṣe àkàwé rẹ̀ rárá. Àwọn agbẹnusọ ilé-ìfowópamọ́ sọ wípé ipa ńlá ni ìṣòro yìí dá sílẹ̀ fún wọn bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣòro náà ti ń ní ìyanjú bọ̀ láti àná. Yàtọ̀ sí ti Ọjọ́bọ̀, ó di ìgbà tí ìṣòro yìí bá yanjú tán pátápátá kí wọ́n tó mọ òbítíbitì owó tí wọ́n ti pàdánù. Àwọn ilé-ìfowópamọ́ mìíràn gba àwọn oníbàárà wọn ní ìmọ̀ràn kí wọ́n ṣe àmúlò ẹ̀rọ ATM. Níbẹ̀ nìkan ni ìfowóránṣẹ́ ti rọrùn lọ́wọ́ yìí. Àwọn ilé-ìfowópamọ́ kan tiẹ̀ ń kán àwọn oníbàárà lójú kí wọ́n tètè ṣe kíá kí sáfíìsì tó tún sá lọ nítorí bó ṣe ń fẹ́ wá ló ń fẹ́ lọ. Lára àwọn ilé-ìfowópamọ́ tí ó ní ìpèníjà dákúrekú íńtánẹ́ẹ̀tì láti rí Guaranty Trust Bank, Keystone, Unity Bank, Access Bank. Bẹ́ẹ̀ làwọn oníbàárà ń kùn bọ̀ wípé àwọn kò ráàyè gba owó tàbí ṣe ìfowóránṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom ti dóòlà àwọn 4 kúrò nínú ìgbèkùn àwọn ajínigbé láàárín oṣù kan sẹ́yìn. Ọ̀kan nínú wọn ni obìnrin kan tí ó díbọ́n bí ẹni wọ́n jí gbé. Bákan náà ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 52 fún oríṣiríṣi ẹ̀sùn. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀gbẹ́ni Waheed Ayilara sọ fún akọ̀ròyìn ní ìlú Uyo lánàá wípé lára àwọn ẹ̀ṣẹ̀ afurasí wọ̀nyí ni ìpànìyàn, ajínigbé, ìdigunjalè, òwò ọmọ, ẹgbẹ́ òkùnkùn àti jìbìtì.
ó ní ọ̀kan nínú àwọn tí wọ́n jí gbé tí í ṣe obìnrin láti abúlé Nong-Oku ní ìjọba ìbílẹ̀ Ìbísípò Asùtàn ni ó tìkára rẹ̀ ṣètò ìjínigbé rẹ̀. Lẹ́yìn èyí ni ó ń béèrè fún mílíọ̀nù 4 náírà kí ọwọ́ ọlọ́pàá tó tó o. Kọmíṣánná ní àwọn gba ìpè ní ọjọ́ Ajé láti ọ̀dọ̀ Enubong Samson wípé wọ́n ti jí ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin gbé, àwọn ajínigbé sì ti ń béèrè fún mílíọ̀nù 4 náírà. Èyí ló mú ikọ̀ ọlọ́pàá anti-kidnapping ta mọ́ra láti lọ mú àwọn ajínigbé kí wọ́n sì ṣe àgbàkalẹ̀ ẹni tí wọ́n jí gbé, ṣùgbọ́n ní ọjọ́ Ìṣẹ́gun ni ọwọ́ ba ẹni díbọ́n pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ ní ibi tí wọ́n sá pamọ́ sí ní Mbirebe Obio, ìjọba ìbílẹ̀ Ìbísípò Asùtàn ìpínlẹ̀ Akwa Ibom. Níbẹ̀ ni ó ti jẹ́wọ́ wípé òun lẹ̀dí àmọ̀ pọ̀ pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ àti àwọn 3 mìíràn láti lè rí owó gbà lọ́wọ́ àǹtí rẹ̀ tí ìyẹn fi òkè òkun ṣebùgbé. Ayílára fi kún un wípé ní Ọjọ́rú ni ikọ̀ ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni kan ní abúlé Uruting ní ìjọba ìbílẹ̀ Okobo lórí ẹ̀sùn wípé ó ṣekú pa bàbá rẹ̀ tó bí i lọ́mọ pẹ̀lú àdá. Wọ́n ní afurasí ṣe àwáwí wípé olóògbé bàbá rẹ̀ ti ta gbogbo ilẹ̀ tí ó ní pẹ̀lú èyí tí ó yọ̀ǹda fún un láti fi kọ́ ilé, ìdí nìyí tí òun ṣe rán Ọlọ́run àrèmábọ̀. Ayílára ní nínú oṣù kẹta ọjọ́ 8 ikọ̀ ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni kan ní abúlé Ayam ní ìjọba ìbílẹ̀ Etnam látàrí wípé ó bá wọn lọ́wọ́ nínú pípèsè ayédèrú ohun mímu eléso àti àwọn ohun èlò mìíràn tí ó jẹ́ ayédèrú. Ní ọjọ́ yìí kan náà ni wọ́n mú ọ̀gbẹ́ni kan tí ó ń lo ẹ̀rọ POS láti lu ará ìlú ní jìbìtì. Àṣírí rẹ̀ tú, àwọn aráàlú fẹ́ dáná sun ún ni ọlọ́pàá tètè gbà á kalẹ̀ lọ́wọ́ wọn. Ó ní wọ́n rí 350,000 naira gbà ní ọwọ́ rẹ̀ fún àwọn tí ó ti lù ní jìbìtì. Kọmíṣánná wá jẹ́jẹ̀ẹ́ wípé gbogbo àwọn afurasí wọ̀nyí yóò fi ojú ba ilé-ẹjọ́ láìpẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kọmíṣánná aṣojú Nàìjíríà sí Ghana Rasheed Báwà ti di olóògbé. Báwà tí ààrẹ Nana Akufo-Addo yàn sípò ní ọdún 2017 di olóògbé ní Ọjọ́bọ̀ sí ìlú Àbújá. Ó jẹ́ ọmọ ẹgbẹ́ New Patriotic Party (NPP). Báwà ti fìgbà kan rí sìn gẹ́gẹ́ bí aṣojú Ghana sí ilẹ̀ Saudi Arabia láàrin ọdún 2005 sí 2008. Bákan náà ni ó ṣaṣojú Akan constituency ní Ghanaian Parliament gẹ́gẹ́ bí independent candidate láàrin oṣù Kínní ọdún 2001 sí 2005. Ikú Báwà wáyé ní kété tí igbákejì mínísítà fún ìṣúná àti ọmọ ẹgbẹ́ Ejisu constituency John Kuma di olóògbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Alákòóso ìjọ Citadel Global Community Church Pásítọ̀ Túndé Bákàrè ti sọ wípé àwọn àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ bíi EFCC àti ICPC kò lè fòpin sí ìwà ìbàjẹ́ lórílẹ̀-èdè. Bákàrè sọ èyí níbi ìpàdé tí ó wáyé láàrin àwọn ọkùnrin Men's Symposium láti fi bu ọlá fún Pásítọ̀ Chinedu Ezekwesili fún ayẹyẹ ọjọ́ ìbí 50 ọdún ní ìlú Àbújá. Ó ní ọ̀nà àbáyọ sí ìwà ìbàjẹ́ ni bí àwọn ọmọ Ọlọ́run bá pinnu láti mú ìwà mímọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Bákàrè, ó ní oríṣiríṣi ìgbésẹ̀ ni ó wà láti fi òpin sí ìwà ìbàjẹ́, ṣùgbọ́n EFCC àti ICPC kò lè ṣe é. Ó ní ohun kan ṣoṣo tí ó jẹ́ ọ̀nà àbáyọ sí ìwà jìbìtì ni bí àwọn ọmọ Ọlọ́run bá pinnu láti hu ìwà mímọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ. Ṣùgbọ́n kí a máa gbé ìgbìmọ̀ dìde láti ṣe ìwádìí àwọn oníwà ìbàjẹ́ láti ọ̀dọ̀ àwọn oníwà ìbàjẹ́ tí wọn kò lè rí nǹkan kan ṣe sí i jẹ́ ìfàkókòṣòfò. Bákàrè wá pè fún olúkúlùkù kí wọ́n padà sí ìfẹ́ Ọlọ́run bẹ̀rẹ̀ látorí ará ìlú, ẹbí àti ìjọba ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè
NCS ẹ̀ka ti Tinkan Island kéde lánàá wípé àwọn ṣe àrígbámú ohun ìjà olóró pẹ̀lú egbòogi olóró tí wọ́n kó wọ orílẹ̀-èdè. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé lára àwọn ohun tí wọ́n ṣe àrígbámú rẹ̀ láti rí aṣọ ológun military camouflage, egbòogi olóró bíi Colorado, heroin, cocaine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ohun ìjà olóró tí wọ́n rí gbà ní automatic single barrel rifles, ìbọn pump action àti ìbọn ìléwọ́ 6. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn, adarí agbègbè fún àjọ NCS ẹ̀ka Tinkan, Erena ṣàlàyé wípé ojú inú àwọn òṣìṣẹ́ ni ó mú wọn rí àwọn nǹkan wọ̀nyí gbà. Ó ní àwọn tí wọ́n mú pẹ̀lú ẹrù òfin wọ̀nyí ṣì wà ní àtìmọ́lé. Láìpẹ́, wọn yóò fi ojú ba ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti pàṣẹ kí ètò oúnjẹ Èkó bẹ̀rẹ̀ ní ọjọ́ Àìkú ọjọ́ 17 oṣù kẹta ọdún 2024 káàkiri ìpínlẹ̀ Èkó. Àwọn ọjà yìí ní ojúṣe láti ta oúnjẹ ní ẹ̀dínwó káàkiri ẹ̀ka ọjà 5 tí wọ́n ti yà sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Lára àwọn oúnjẹ wọ̀nyí láti rí ìrẹsì, ẹ̀wà, gààrí, búrẹ́dì, ẹyin, tòmátò, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀dínwó yìí yóò jẹ́ ìdá 25 nínú ọgọ́rùn-ún 25% discount fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ Kọmíṣánná fún Ìròyìn àti Ọgbọ́n Inú Gbénga Ọmọ́tòṣọ́ tí ó jáde lónìí. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé àwọn olùtajà tí wọ́n ṣe ìdánimọ̀ yóò wà ní ìkàlẹ̀ láti pèsè ìlà ayélujára láti fi ṣe àmójútó ètò yìí kí ó má bàa sí màgòmágó. Wọ́n ti ṣe àfihàn iye tí wọ́n ń ta àwọn ọjà wọ̀nyí. Kìlógíráàmù 5 àpò ìrẹsì ni wọ́n ń tà ní ₦5,325 nígbà tí kìlógíráàmù kan jẹ́ ₦1,065. Kìlógíráàmù 5 ẹ̀wà ₦6,225 nígbà tí kìlógíráàmù kan rẹ̀ jẹ́ ₦1,245. Bákan náà ni wọ́n ṣe àfihàn àwọn oúnjẹ yòókù ní ọlọ́kan-ò-jọ̀kan sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ọjà yìí wà fún ìpàtẹ ẹ̀dínwó ní ọjà 17 láàrin Ìkẹjà, 6 ní Lagos Island, 9 ní Ìkòròdú, 5 lẹ́pẹ́ àti 10 ní ẹ̀ka Badagry. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú Labour ti ké sí ààrẹ àjọ òṣìṣẹ́ NLC Joy Ajaero wípé kí ó kọ̀wé fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí alága òṣìṣẹ́ kí ó wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Labour. Ẹgbẹ́ òṣèlú Labour ń fèsì sí lẹ́tà láti ọ̀dọ̀ àjọ òṣìṣẹ́ NLC Political Commission ẹ̀ka ẹgbẹ́ òṣèlú NLC bí wọ́n ti ń pè fún sísún ọjọ́ ìpàdé ìta gbangba National Convention ẹgbẹ́ òṣèlú Labour tí yóò wáyé ní ìlú Umuahia, ìpínlẹ̀ Abia. Bákan náà ni àjọ òṣèlú NLC ń ké sí alága gbogboògbò fún ẹgbẹ́ òṣèlú Labour Julius Abure kí ó kọ̀wé fi ipò sílẹ̀ ní kíákíá kí wọ́n sì yan ìgbìmọ̀ alámòjútó tí yóò ṣe àgbékalẹ̀ ìpàdé ìta gbangba wọn. Nínú àtẹ̀jáde òní láti ọ̀dọ̀ akọ̀wé ẹgbẹ́ Obiora Ifo ni ẹgbẹ́ òṣèlú Labour ti tẹnumọ́ wípé ìpàdé tí wọ́n ń gbèrò rẹ̀ yóò wáyé gẹ́gẹ́ bí ìlànà òfin. Wọ́n ní ìwà ọmọgànfẹ́ ààrẹ àjọ òṣìṣẹ́ Ajaero ti ba gbogbo àṣeyọrí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ jẹ́. Wọ́n ní gbọmọgbọmọ àjọ òṣìṣẹ́ lórí ẹgbẹ́ òṣèlú Labour ṣe ń pọ̀ jù, èyí tí ń ní ọ̀pọ̀lọpọ̀ ìpalára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.